ẹ káàbọ̀ padà ojú abẹ́ lè ètò lójú abẹ́ iléeṣẹ́ Dangote refinery wọ́n dá àwọn òṣìṣẹ́ lẹ̀ àjọ Pengassan wọ́n wá dìde pé àwọn fẹ́ gbìjà àwọn òṣìṣẹ́ tán dálẹ̀ làwọn wá daṣẹ́ lẹ̀. bẹ́ẹ̀ ni mo kẹ́ra ilé ẹ̀kan sí ẹgbẹ́ àwọn lọ́gàlọ́gà iléeṣẹ́ elépo rọ̀bì afẹ́fẹ́ gáàsì Pengassan kó tó di pọ̀rọ̀ pé Dangote dá àwọn òṣìṣẹ́ lẹ̀ ní àti ní fàǹfà pẹ̀lú iléeṣẹ́ Dangote yẹ́nì pé àdáparọ́ kọ́kọ́ wà láàrin ara wọn ẹnìkan ń tepo níye tí ò ṣe epo rẹ̀ ọ̀dá epo rẹ̀ àbúrú mú ni. Dangote ò tí ì sọ yìí tó fẹ́ tepo gan-an. gbogbo àwọn kan lọ́kọ́ bẹ̀rẹ̀ eléyìí ó tọ́ka sí pé ọ̀rọ̀ sọ́bsidì tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yọ ó sì di ọ ṣùgbọ́n tó pínlẹ̀ Nàìjíríà ó jẹ́ lè tẹ́ pé àwọn èèyàn bẹ̀ ò ní tìjú ní pápá jùlọ àwọn tí wọ́n jẹ́ lájẹbánu táyé ó ti dágbádá gbà sọ́run wọn wọ́n iṣẹ́ tí wọ́n tìjú pàápàá torí pé ẹlòmíì péjọba ò tiẹ̀ mú lásán ẹ kó rí bí orí ọ̀fẹ́ kó sì lọ mórí mù ṣùgbọ́n ìjẹkújọ ti dùn wọ́n débi pé bí wọ́n ó sì dájẹkújọ padà ní àwọn gbogbo ọ̀nà yẹlẹ̀ ló jẹ́ ìṣòro òdìbìtì kan tí ilẹ̀ ń kojú iléeṣẹ́ Dangote iléeṣẹ́ ládàáni ni bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn Pengassan yìí tí wọ́n ń sọ yìí wọ́n ní jíjẹ́ ọmọ ẹgbẹ́ pé kìí ṣe privilege o pé ẹ̀tọ́ ni wọ́n ní gbogbo orílẹ̀-èdè àgbáláyé àwọn kóòtù labour law ni ṣùgbọ́n Dangote ń sọ fún àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn Pengassan yìí o kò fẹ́ kí wọ́n ṣẹgbẹ́ wọn àwọn ọ̀gọ̀rọ̀ wọn tí wọ́n lọ ṣẹgbẹ́ ìní líle lọ́pọ̀lọpọ̀ wọn lé báyìí then àwọn adarí ẹgbẹ́ ọ̀hún ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé eléyìí tí ò ní jẹ́ kí gbígbé fífepo sọ́wọ́ epo petrol ni o dísù ni o afẹ́fẹ́ gáàsì ni o kerosene ni o. ó jẹ́ crude sí iléeṣẹ́ Dangote débi tó máa refine ẹ̀. ètò náà tó wá refine gan wọn ò tó ní jẹ́ wọn ó gbé wọ́n ní kí gbogbo àwọn tí máa gbé epo lọ òkè lódò kí wọ́n já mi lórí ẹ̀ ẹ rí i pé wọ́n láǹfààní yìí torí pé ọkọ̀ CNG tí Dangote rà tí ó máa gbépo káàkiri ìlú wọn àti sẹ́yìn ò tí ì bẹ̀rẹ̀ lọ́wọ́n kan dùn eléyìí tí ó bá jẹ́ pé ọ̀rọ̀ wọn ò bá má ti nípa wọ́n tún wá ń bínú pé àwọn tí wọ́n tún wá lé nípò yìí wọ́n lè ṣe Dangote ti lọ fa àwọn ọmọ orílẹ̀-èdè India ó ti fi rọ́pò wọn lẹ́yìn ọ̀sọ́kà bó ṣe ń lé wọn lọ́gbà ọmọ orílẹ̀-èdè India tó ń gbà wọn ṣiṣẹ́ kéde pé ń ṣàtakò sí ilé India tí wọ́n mẹ́nu báyìí o bó sì ń bẹ́ẹ̀ wọn ọ̀sọ́ jáde o torí pé kòdòmí ẹ̀kan là wí gbọ́mọgbọ́mọ báyìí ni wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn àtọ́jú ọmọ orílẹ̀-èdè India and again ẹni tó jẹ́ alukoro nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àtìgbanisíṣẹ́ Patience Onuobia ó ti sọ pé ìpàdé wà lónìí ọjọ́ ajé yìí ni wọ́n ó pe àwọn adarí ẹgbẹ́ Pengassan wọ́n ó dẹ̀ pe àwọn adarí iléeṣẹ́ ibùpọ̀npọ̀ aládàáni Dangote refinery sínú ìpàdé lójú náà ti fi orí okòòkò kún èso ọdún bó ti yẹ pé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yìí tó jẹ́ ti Pengassan wọ́n ti fi léde pé ìgbésẹ̀ kan ṣoṣo tó lè mú káwọn jáwọ́ lórí yẹn sẹ́lódì ní kí wọ́n gba àwọn tí wọ́n lè lọ ìpadà sẹ́nu iṣẹ́ ní òní jẹ́ kí gbọ́n mi sí omi òtó kó máa tẹ̀síwájú ìbéèrè tí ń béèrè yìí ó nira torí pé kì í jẹ́ ti bàbá tọ́mọ kọ́mọ làálàá ilé iṣẹ́ ìjọba gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe ìnìkan ló láàyè lè gbarú ẹ̀ ilé iṣẹ́ aládàáni ẹni tó ní ilé iṣẹ́ lè sọ pé báyìí ni àwọn tèmi náà fẹ́ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ilé ìtẹ́pẹ́ tó bá ìtẹ́lọ́rùn ni ó gbarú iṣẹ́ ńbẹ̀ gbogbo àti ọ̀bà tẹ́lọ́rùn ẹ̀tọ́ òṣìṣẹ́ àti ààbò wọn láti jẹ́ ọmọ ẹgbẹ́ wọn ò lè fọwọ́ bò lórí ṣùgbọ́n ẹni tó ní ilé iṣẹ́ lè tọ́ka sí ẹgbẹ́ ìpè mi ò fẹ́rù ẹgbẹ́ yìí. àkọ́kọ́ lélẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ni wípé iléeṣẹ́ Dangote gan ọ̀sà ní ẹ̀rí tàbí ìdí pàtàkì tó mú wọn lé àwọn èèyàn yìí lọ ẹ̀sùn tán fi kàn wọ́n ní ẹ̀sùn ìgbẹ́yìn bẹ́bọ́jẹ́ wípé n tó sì fẹ́ mú ẹ̀mí lọ láàrin àwọn òṣìṣẹ́ àwọn ló fà á táwọn fi lé àwọn kan pé ó dàbí ẹni pé wọ́n ti kó sáwọn kan nú àwọn kan ti ń gbé àwọn ìgbésẹ̀ kan tí yóò nira fọ́mọlàkejì wọn pé ìdí nìyẹn táwọn fi lé wọn kúrò níbi iṣẹ́ gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ ṣe tá a bá wò dáadáa lóòótọ́ gbogbo òṣìṣẹ́ ló ní ẹ̀tọ́ sílé iṣẹ́ ṣùgbọ́n Yorùbá ní bá a ní ìyá làwọn kò sẹ́ni tí òun sì yà ó níyà o báwọn sì agbanigi lẹ́nu. ẹni tó bá ní bàbá tó nílé iṣẹ́ ní sọ pé tó bá wù kẹ́ fi lé iṣẹ́ yín ṣe ṣé mo tẹ̀bà tí lé iṣẹ́ yín tẹ̀ tẹ́lẹ̀ máa lọ kúrò bẹ́ẹ̀ tó ní kí n lọ. ó níbi tí ó fọ̀rọ̀ gbọ̀kú lé tọ́jẹ́ ti bá bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò ní nǹkan kan òfin àti ìlànà tó ń bá fi kalẹ̀ nínú ilé iṣẹ́ ọ̀hún ó yẹ kó tẹ̀lé ó dá o n tó fàjà láàrin Russia àti Ukraine lónìí mọ́ darapọ̀ mọ́ NATO á darapọ̀ mọ́ NATO ntí ó ń fàjánu tọ́pọ̀lọpọ̀ ẹ̀mí sùn lé lórí tọ́pọ̀lọpọ̀ ilé ti di àti dúkìá ó ti dahoro n tó ń fàjà wọn nìyẹn ẹni tó bá gbóko fún ni lọ̀gẹ́ èèyàn bó ti kú ní alágbàro kó gòtó ẹ̀ ń gbóko fún ọ lè mọ́ ga
ẹ̀ ń gboko fún ni lọ̀gá ẹni lílé tó túmọ̀ sí pé iléeṣẹ́ ìfọpo Dangote wọ́n gba ọmọ India wọ́n gba ọmọ Germany wọ́n gba ọmọ South Korea bó bá ti wú ni là á sì mọ̀lẹ́ ẹni bẹ́ẹ̀ni ìbá àwòkó fi tán ẹlẹ́dẹ̀ jẹ sàárì ẹni tó bá wù mí mo lè gbà síbi iṣẹ́ mi ńgbà tí ìṣepẹ́ nìkan ló bá mi kọ́ ńgbà tí wọ́n yàwó kìí ṣe nìkan ló bá mi yáwó ọ̀dà o tó bá já ọmọ India ni yóò ṣàǹfààní fún wọn tàbí ni yóò gbé iṣẹ́ wọn lárugẹ jù bẹ́ẹ̀ lọ àti àfojúsùn rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ àwọn expert ni láti ibẹ̀ wá kì í ṣe pé wọ́n lé gbogbo ọmọ Nàìjíríà tí ń ṣiṣẹ́ nílé ìfọpo Dangote kúrò àwọn akérègì yóò bí ibẹ̀ nìkan ni wọ́n lé lọ anybody tán bá rí náà lè fi rọ́pò wọn n táwọn ọ̀jọ̀gbọ́n máa ń sọ ni wípé bó bá fẹ́ gbàyàn ṣiṣẹ́ má gba ẹbí rẹ̀ ṣiṣẹ́ o má gba ọ̀rẹ́ rẹ̀ ṣiṣẹ́ o àtijọ́ iṣẹ́ níbì kan náà àbí àjọ kàwé níbì kan náà má gbà wọ́n ṣiṣẹ́ o ìdí ni pé bó ṣe lè ṣe sára àtàwọn ní lè ṣe bẹ́ẹ̀ sí wọn ní tí wọ́n ó ṣe ó lè jẹ́ pé wọ́n ń gbé ẹlẹ́sẹ̀ ó lè jẹ́ pé wọ́n ń ṣe tí lè ṣe ó fi ṣubú ó ní lè sọ̀rọ̀ kán má bàa sọ̀rọ̀ ẹ kán má bàa dọ̀tá kán má bàa dọ̀tẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ará òde lọ gbà ṣiṣẹ́ bó bá pẹ́ dé ó lè jùmọ̀ bó bá jábúrò ẹ̀ tó bá lè jùmọ̀ yóò gbé ẹ̀gbọ́n kí ló dé gan kí ló nira tó bẹ́ẹ̀ ṣé torí pọ́lọ́ ń sì wá kẹ́yìn lè wá fẹ́ káwa tó kò gbélé ayé mọ́ àwọn ọ̀jọ̀gbọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a máa ń sọ pé ká gbà wọn tó súnmọ́ wa ṣiṣẹ́ à ń rò wípé ọ̀nà àtijẹ ọ̀nà ọ̀run náà ni àti pàápàá káwọn náà lè rí nǹkan bùrẹ́nú káwọn náà lè rí gbé ayé tiwọn náà gbé ńlá fi kọ́kọ́ ronú sí ẹni tó bá súnmọ́ wa ó dà wà àbúrò mi ti kàwé ó jáde mo sì nílò èèyàn bí ẹ̀jẹ̀ àgbà ṣiṣẹ́ ọmọ ìyá mi ni ẹ̀gbọ́n mi ni ọmọ ẹ̀gbọ́n mi ni ọmọ àbúrò mi ni ọmọ ọ̀rẹ́ mi ni ló ti wá wà mí láti ẹjọ́ kíjọ́ tẹ bá pàdé bóyá ti firálẹ̀ látọdún 10 20 ọdún wọn á pàdé kí ló wá ń ṣe ní ìsà ọ̀rẹ́ àmọ́rí kan ṣe kan wọ́n sì wò pa àyè wà lọ́dọ̀ tiẹ̀ kò ní mọ̀ pé egun ló tún gbé wá. àwọn ọmọ Nàìjíríà Dangote lè wò ó wípé kò sẹ́ni tí ọmọ India fẹ́ rojọ́ òun fún bí appointment bá deal tó ń fẹ́ terminate ẹ̀ wọ́n terminate ẹ̀ lọ́wọ́ kan náà ni kò ní sí pẹ́ńgásán kankan tí ó dìde fún ọmọ India tàbí ọmọ China nígbè torí bọ́jọ́ ọmọ China ni àwa fẹ́ gbèjà rẹ̀ kò ní sí léyìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ọ̀tá àtọ̀tẹ̀ ń bẹ láàrin iléeṣẹ́ àti àwọn ẹlẹ́gbẹ́jọgbẹ́ yìí torí pé Dangote tàbí ààrẹ Bọ́lá Ahmed Tinubu dínà ìjẹ ọ̀pọ̀lọpọ̀ wọn látàrí ìyọwó ìrànwọ́ eré epo ìròyìn tá a gbọ́ lórí ọ̀rọ̀ yìí owó ìrànwọ́ epo yìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń gbà lápàdà sápò ni wọn ò fi ṣe owó wọn àfi ṣe ìrànwọ́ gan lórí epo dàbí alára now n tẹ́mi rí ń bẹ̀ ò ní wípé gẹ́gẹ́ bí nǹkan tí iléeṣẹ́ Dangote fi síta láti ọwọ́ ẹni tó jẹ́ chief general manager wọn ẹni tó jẹ́ chief general manager human asset management at Dangote Group ìyẹn Fẹ́mi Adékúnlé lẹ́tà tó filẹ̀ ó ní in view of many recent cases of reported sabotage in different units of the petroleum refinery leading to major safety concerns the management is constrained to carry out a total reorganization of the plant kò sí ní tó ní kéèyàn má reorganize. ṣé ẹ mọ̀ pé iléeṣẹ́ ebu pọ̀pọ̀ aládàáni Dangote kò yẹ kó retí tó lè kéré sílẹ̀ yìí. bẹ́ẹ̀ni. àfojúsùn ààrẹ tó wà lóde Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu iléeṣẹ́ kan tó jẹ́ kó àfojúsùn ọ̀hún jọ iléeṣẹ́ elépo abẹ́lé Dangote yìí ni. bẹ́ẹ̀ni. tí ó bá sí ebu pọ̀pọ̀ abẹ́lé yìí ni ọ̀rọ̀ pa yọ owó sọ́bsidì kúrò lórí epo bóyá 3,000 làbá máa jálá epo kan báyìí. àkọ́kọ́ ní eléyìí pé ká má fi dọ́là ra epo mọ́ ká má fi náírà ra epo ara pọ́lísì tó fẹ́ fọ wa náà ni. tó fẹ́ fọ wa rèé gbogbo àwọn àfotẹ́ lẹ́nu bíi ọjọ́ méjì sákòókò yìí lẹ́yìn tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sígbàkejì ààrẹ lẹ̀ nígbà kan Nnamdi Sambo ló ń fẹ̀sùn kan Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá pé ìwọ náà ń gbẹ́nu lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo ibi wọn náà ti jàǹfààní ńbẹ̀ rí ó wá ń tọ́ka sáwọn nǹkan kankan ó ní lórí epo dísù ó ní ìdá 50 ní àǹfààní tó jẹ́ ńbẹ̀ ó tọ́ka sí eléyìí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá wá dá lóhùn ńbẹ̀ ló ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé àbọ̀ wádìí lórí àwọn alájẹbánu lórí owó ìrànwọ́ orí epo ẹ má jẹ́ àgbàgbé o ìjọba ọmọ Goodluck Jonathan ló ní kàn ṣèwádìí ọ̀hún ẹ jẹ́ àmókòèdè ìníyàn fi ilẹ̀ pé lọ wádìí wọ́n dẹ̀ wádìí wọ́n dẹ̀ rẹ́kọ́mẹ́ndì wà rìpọ́ọ̀tù wà gbogbo àwọn báyìí ni wọ́n ń kówó mi o àwọn báyìí ni wọ́n gbé pólẹ̀ o gbogbo ẹ̀ ni. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ní pé kí wọ́n publish ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì publish ẹ̀ káwọn ọmọ Nàìjíríà wọ́n lẹ́tọ̀ọ́ àti mọ àwọn tí ń kó wọn mi. ẹ pé Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá torí pé ó ní ìgboyà pé òun ò sí inú ẹ̀ pé ọ̀rọ̀ òṣèlú làkànnà kan fi ń ṣe. tọrọ òun ò bá sì jáde kò ní mọ̀ wípé wọ́n mú lọ́sọ̀kàn. bẹ́ẹ̀ni kò ní mọ̀ pé ẹ̀yin ìwọ ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí àkọọ́lẹ̀ ń bẹ tí wọ́n rí gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí pàṣípàyọ
inú ọ̀rọ̀ ti Lumumba Okubawa ó ní akọ̀wé àgbà fún ẹgbẹ́ àwọn Pengazan ẹgbẹ́ alágbàlọ́gà yìí Lumumba ó dúró wọn lé ó ní bí wọn ò bá gbọ́n padà àwọn ò ní jáme lórí ìyanṣẹ́lódì bẹ́ẹ̀ ni mínísítà fọ́rọ̀ àwọn òṣìṣẹ́ àti gbanisíṣẹ́ Mohammed Diginyadi Maigari ó ní kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́gbẹ́ ìṣẹ́ ọmọ ti ìdásẹ́lẹ̀ kí wọ́n má jẹ́ kára ọmọ ní aráàlú láti pàṣẹ ìgbésẹ̀ wọn. torí pé oríṣiríṣi ọ̀nà ni yóò gbà ní aráàlú lára iná ẹlẹtíríkì tá à ń lò ó ní í ṣe pẹ̀lú gáàsì. bẹ́ẹ̀ni eléyìí nìkan tó kọ ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gan Trade Union Congress wọ́n ti tún sọ fún àwọn ẹgbẹ́ wọn pé ẹ̀yin náà ẹ máa gbáradì o wọ́n ní kí wọ́n wà ní standby torí pé àwọn náà ó fìfẹ́ hàn sẹ́pẹ́ wọ́n máa fẹ́ràn ara wọn wọ́n máa fúnra wọn ní. ìṣe pé wọ́n fẹ́ràn ara wọn náà ọ̀tẹ̀ náà ni. ọ̀tẹ̀ ni a bá débẹ̀. ọ̀tẹ̀ náà ni. gbogbo ìgbésẹ̀ wọn gbogbo ìlérò ti tèmi reform ti ń lọ yìí tá a bá ń wo àwòkọ́ṣe ilẹ̀ India tá à ń wo ti China tá a ní wọ́n ń dìde òkè Malaysia tẹ́ pé epo lásán ọ̀dọ̀ wa ní ti wá mẹ́kùrọ́ tí wọ́n fi gbẹ́ ẹ̀yìn tí ń sọ ọ̀pẹ tí wọ́n ń kọ epo yìí epo nìkan ní Malaysia ní export wọn ò lépo rọbì. àwọn ni number 1 export. lágbàáyé ọ̀dọ̀ wa ń lù ní ẹ ti wá mú Nàìjíríà ò sí ní number 1 to 10. ibi ọ̀dọ̀ wa next ti mẹ́kùrọ̀ àfojúsùn àti ìwòsàkun àti ìfọwọ́sowọ́pọ̀ wọn ń ló gbé ẹdẹ bí ẹ wà yìí o ní Canada ń tọ́jú ọrọ̀ ajé wọn jù tí ń bà ní igi tí ń bẹ lẹ́ẹ̀fẹ̀ lásán fẹ́ ju gbogbo tí Canada gbẹ́kẹ̀lé lọ àfojúsùn àti ìfọwọ́sowọ́pọ̀ wọn ló gbé ẹdẹ bẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí máa ṣe mẹ́yàmẹ́yà ẹni tó jẹ́ kó fẹ́ gbà wá lẹ́nu àjẹbánu eléyìí tó ti dágbádábò bá sọ̀rọ̀ àwọn tí ń tepo rọ̀bì fún wa tẹ́ ń lọ kó lókè òkun tá a bá tún náà tó padà síbẹ̀ nílẹ̀ Nàìjíríà tí ó bá kàn ọ́ lónìí ó lè kẹ́ntì ọkàn tí ó kàn ní òfin àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún. n tèmi náà ní láti bá wọn tí wọ́n pera wọn ní Pengasan tàbí gbogbo ẹgbẹ́ òṣìṣẹ́ lọ́lọ́kọ̀ òjọ̀kan láti bá yín sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tẹ́ máa ń gbé ó máa ń jẹ́ ìgbésẹ̀ tó lù mọ́ selfish interest àdánìkànjẹ ìwà pé tí ó bá ti pé mi kó má pé ẹnìkankan ó pọ̀ nínú àwọn ìgbésẹ̀ yín kí ṣe wo ẹ̀ náà lè fi ń jà fẹ́tọ̀ àwọn òṣìṣẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ yín ní ìsìn tán bá ti mú yín wọ yàrá tán bá ti bá yín sọ̀rọ̀ tán bá ti fún yín ní nǹkan kan ẹ ti mẹ́nu kú ń bẹ̀ iye tí òṣìṣẹ́ ń gbà náà lòṣìṣẹ́ ń gbà ìdí ni wípé gbogbo eléyìí tẹ̀ ń lé wọn lé yìí iléeṣẹ́ aládàáni lẹ̀ ń bá fa nǹkan kì í ṣe pé Dangote ò pọn epo kì í ṣe pé kò gbé epo kì í ṣe wípé fowó kówó epo lọ́nà àìtọ́ ó lé òṣìṣẹ́ ìtọ́ yẹ kó jẹ́ jàre ntọ́ yẹ kó jẹ́ ìjà nìyẹn tá a fi lè sọ pé ń jà fẹ́tọ̀ wa ṣùgbọ́n wípé mo lé òṣìṣẹ́ mi kúrò lọ́nà tó fẹ́ gbà pa iṣẹ́ mi lára mi ò rò pé nǹkan kan ní mi ò rò pé ó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ torí tá a bá ní ká wò ó dáadáa gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n ń kóra wọn jọ yìí wọn ò fi gbogbo ara yàtọ̀ sí ẹgbẹ́ onímọ́tò tá a mọ̀ sí national kò sí bí national ṣe fẹ́ bínú tó tí wọ́n á sọ wípé torí pé inú ń bí wa o a gbọ́dọ̀ jẹ́ kí àwọn private transportation company kí wọ́n ṣiṣẹ́ bóyá ìyáre ni o bóyá ìjímọ̀kò ni o bóyá kinní kan mọ́tò ni o kan wá sọ pé ẹ̀yin náà darapọ̀ mọ́ wa. bẹ́ẹ̀ bá ti darapọ̀ ẹ̀ ní ẹ̀. tá a bá wo dáadáa nísìnyí ASUU ló represent àwọn universities. bẹ́ẹ̀ni. mi ò rò wípé wọ́n fẹ́ strike níjọ́ kan wá lọ fi tìpátì kúkú máwọn private university pé wá darapọ̀ mọ́ wa rí. àwọn sọ pé àwọn làwọn ò ṣe. kò tí ì ṣẹlẹ̀ rí. wọ́n ti gbé kọ́nù àṣẹgbẹ́ kan náà láti fi máa tako ASUU pé gbọmọgbọmọ àyànṣẹ́lódì ASUU pọ̀ kọ́nù àtúngbéra rẹ̀ jọ ìjọba àpapọ̀ tó ń bá wọn kọ́nù àṣẹ tọ́ra àwọn fẹ́ máa ṣiṣẹ́ pé ìfikùnlukùn sàn ju ìforígbárí lọ ká máa fikùnlukùn lórí tí ọba tí a lọ́rùn ẹjẹ́ àṣàṣọjọ ṣe yé pọ̀ ọ̀sán ju pé ká máa pé lára wa ká máa ní lọ́kàn wípé lójú ẹsẹ̀ ní gbogbo ibi tá à ń béèrè ló gbọ́dọ̀ bọ́ sí i so Pengasan ni àwọ̀ ọ̀rọ̀ o ọmọ ìmọ̀ pa mí tó bá yá yọ̀dọ̀ mọ́ para rẹ̀ ntẹ èèyàn máa ń ṣe níyì náà ni máa ń ṣe é tẹ tó bá jẹ́ yìí náà gbogbo nǹkan tí táwọn èèyàn máa fi lọ̀yàn àwọn gangan ò lè gbà á bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lè má lọ́mọṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n máa lé dráìfà ló jẹ́ pé oṣooṣù ni wọ́n máa gba dráìfà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé ẹni tí ń bá wọn dáná ojoojúmọ́ ni wọ́n ń change ẹ̀ ẹni tí ń bá wọn fọṣọ ojoojúmọ́ ní abóòlù ṣe wá jẹ́ káṣọ ilé ìdọ̀tí báyìí àmì nígbà sọ fún ẹ mọ́ òní bá mi lọ sọ mọ́ lọ́lọ́lọ́lọ́lọ́ ó ṣe wò ó wípé ṣé bóun ló ti ń fọṣọ tó ti ń nìtì ńgbà tó mú nǹkan kan yí eléyìí ó ṣeé ṣe kó nǹkan gan mọ́ ẹ kó fún ẹ jẹ́ kó lọ tó fọ padà àwọn gango láǹfààní láti fi àjọsọyépọ̀ sílẹ̀ pẹ̀lú àwọn àtàwọn òṣìṣẹ́ tí wọ́n sì lẹ́nu kò sájọsọyépọ̀ láàrin àwọn àtìyàwó wọn láàrin àwọn àtàwọn ọmọ wọn wọ́n sì fẹ́ mọ́ fi ara wọn gẹ́gẹ́ bí bàbá rere bàbá kẹ̀ níta gbogbo àwọn nǹkan báyìí kì í jẹ́ kí lọ́ọ́ dàgbàsókè kì í jẹ́ kí lọ́ọ́ lálàáfíà gbogbo tí ó tẹ́ni tí àkójọpọ̀ èèyàn kan ó ṣe tí ó wá àfẹ́ ti ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn
torí gbèsè táwọn gbé nísìnyí yóò affect millions of us. bẹ́ẹ̀ni. níwọ̀n bá ti gbé epo lọ ìwọ̀nba tó bá kù nílé epo àwọn yóò tún gbówó lé. bẹ́ẹ̀ni. àwọn tí ń ṣètò náà mọ̀nàmọ́ná sọ wípé bí wọn ò bá tètè wá gbódẹ́kun fún pé national grid máa ṣẹlẹ̀ kò ní sí nọ́mbì kankan kò ní sí nọ́mbì kankan so gbogbo eléyìí kí ló dé táwọn pẹ́ńgásà ò ronú nípa ẹ̀ kí ló dé tí wọn ò jókòó àsọyépọ̀ kí ló dé tán máa jókòó ń jókòó wípé tí Dangote ò bá ti gba àwọn òṣìṣẹ́ yẹn padà àwọn ó possible kí Dangote ò mọ́ gbà wọn padà. bẹ́ẹ̀ni ìjọba kò lè mú tipátipá pé lọ gba gbogbo kò sẹ́ni tó lè sọ wípé kéèyàn gba òṣìṣẹ́ tí mo fi lẹ̀ tí mo nílò nígbàgbọ́ nínú ẹ̀ mọ́ kí ni tí sẹ́yìn lè bá ń gba ṣiṣẹ́ ni sẹ́yìn lè bá mi san sálárì fún ni so gbogbo àwọn eléyìí bí ìgbà téèyàn nìkan ṣe ni o lọ́dọ̀ tèmi o well káwí tònítọ̀la kẹ́nimọ́ ní onítorí ẹ̀kọ́ jáwọ́ ìjọba ṣòfin kọ̀ọ̀ràn kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́ gbogbo àwọn nǹkan tí òmórílẹ̀-èdè wa dàgbàsókè lélẹ́yìí bó ṣe rí la ṣe ń ṣe àṣẹ bó ṣe yẹ ká ṣe ẹjá gbìyànjú àbí bó ṣe gbà la ṣe ń ṣe àṣẹ bó ṣe yẹ kó rí ẹjá ṣe bó ṣe yẹ kó rí kó lírílẹ̀-èdè yìí kó lè ní àkọọ́lẹ̀ rere tó dáa fún wa gbogbo ẹ̀yin pẹ́ńgásà yìí nìsín gbogbo ilẹ̀ lórúkọ ó ti wà nù tán o oríṣiríṣi ìwé ìròyìn ló ti gbé jáde lónìí gbogbo wa là ń kọminú sí gbogbo wa là ń wò yín iye ọdún tẹ bá fẹ́ fi ṣe strike yín ẹ fi strike àwa ń rọ lè ṣe Dangote wípé tó bá jẹ́ wípé maliciously ni wọ́n dà àwọn òṣìṣẹ́ ilẹ̀ káwọn náà ṣe àtúnrò kí wọ́n tèrò wọn pa kí wọ́n gbà wọn padà tó bá jẹ́ pé yọ pálí iṣẹ́ wọn lára ni kí wọ́n yọ̀ǹda wọn kí wọ́n jẹ́ kí wọ́n máa lọ kí wọ́n dúró lórí ẹsẹ̀ wọn àwòye ọdún àwòye oṣù àwòye ọ̀sẹ̀ àwòye ọjọ́ tí pẹ́ńgásà tí wọ́n fi lè daṣẹ́ sílẹ̀ mọ́ àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ ẹjẹ́ ayé ìbáná ẹjẹ́ àṣẹ mímu bá a bá padà dé á tẹ̀síwájú ẹ̀ síbẹ̀ ṣe ń wò wá.